dear. Mọ́mì, kí ló wá ṣe dádì tó fi dìde bẹ́ẹ̀ ṣé kò sí? Kò sí problem. N tó ṣẹlẹ̀ ni wípé ó gba kọ̀ọ̀kan. Ó mọ̀ pé ó fẹ́ gba contract kan pẹ̀lú àwọn kan jọ fẹ́ ṣe papọ̀. Later wá find out pé dàbí pé àwọn people yẹn fẹ́ máa ṣàbòsí lórí iṣẹ́ yẹn àti báyìí ní o ti wà happy. Oh, okay. Bọ̀kú ayé kọ́ ṣe bẹ́ẹ̀ yẹn lẹ́nu ọjọ́ birthday mi. Tó bá tiẹ̀ ń bínú wọn tiẹ̀ ṣe kọ́kọ́ bá mi celebrate nù. O má bínú ọkọ mi. Ọ̀rọ̀ owó là pé ó mọ iye tó ti ná sórí contract yẹn ni. But ẹ̀yin gbogbo yín kò sí wàhálà. Ẹ fọkànbalẹ̀ máa jẹun yín lọ. Ṣé ti gbọ́ ayé máa ṣe fàájì. Okay ma. Ẹ jẹ́ sáré lórí jáde. Okay ma. Ọtí ẹ máa jẹun lọ. No problem. Ẹ fọkànbalẹ̀. O àbúrò tó bá rí surprise tí mo ní fún ẹ lẹ́yìn o tiẹ̀ máa láìkẹ́ ni. O bọ̀dá mi ẹ má da sísítà mi lóhùn pákéjì tèmi nílẹ̀ fún yín ó ju gbogbo nǹkan táwọn nílẹ̀ fún yín lọ. Ẹ jẹun kébí mànà. Mo pé n tẹ máa wá ṣe lókè náà ni but ẹ nídìí gbogbo orú nǹkan báyìí. Lóòótọ́ àmọ́ pé ọjọ́ èní ọjọ́ ìrántí ni but kò wá sí bó ṣe máa jẹ́ a gbọ́dọ̀ gba ìbànújẹ́ láyè kó borí nǹkan ayọ̀ fún wa. Èní lọ́jọ́ ayọ̀ ọmọ ẹ̀ kò yẹ ká gbà á láyè kó rí i pé ìbànújẹ́ wà lórí ọkàn wa. Ẹ jọ. Ok, mo ti gbọ́. Ẹ ṣọ. Mo ti gbọ́. Ẹ má jẹ́ ká jókòó mọ́ ẹ jẹ́ ká lọ sísàlẹ̀. Jẹ́ lọ sísàlẹ̀ náà. Mo ti wọ́ ok. Kò rí bẹ́ẹ̀. Nígbà tí ẹ bá jókòó báyìí táwọn ọmọ yẹn wà ń sàlẹ̀ tó ń wò pé bo ni àwa ìyá àti bàbá wà káwa ni àwa jókòó sókè. Ó dáa láti make wọn happy please. Yes. Ok, ok, jẹ́ ká lọ. Ọjọ́ ayé wa ò ní ìbànújẹ́. Let's go. Àwọn èèyàn kàn dáńsí gbogbo wọn ń ṣe nínú wọn gba tí kì í sí lẹ́nu ọlọ́gbọ̀n ni. Dad, àti fẹ́ máa lọ nìyẹn. Yeah, they look nice now. Thank you, Daddy. That's very good. Tẹ́ bá dẹ̀ débi tẹ́ ń lọ kẹrún tí ọmọ tẹ́ ń ṣe o ẹ má lọ máa ṣó kí bóyá kíní kan bàbá yín ò lówó kankan. Ok, Daddy o. Dádì ọjọ́ ọ̀la ti jáde tàdúrà attention síra wa. ṣé mi wàá mọ torí ẹni tí mo yín sọ̀rọ̀. Dádì ẹ mú kí mi kì í ṣe troublesome person now. tí mo kì í ṣe troublesome person. ṣé ọwọ́ yín ka. Ọwọ́ mi ká òun dáadáa bó ṣe wà ní Daddy ẹ má wọrí kò sí kankan tó máa ṣẹlẹ̀. Daddy ẹ wò. All right. Okay, enjoy ara yín. Akin. Pàdé ẹ̀ kí ló ṣẹlẹ̀? Báwo? Ojú ẹ̀ rí. Adego. Ó ti ẹ̀ rí kò ní kó ń bọ̀. Mo kàn sọ pé kí n kàn sí ayé àtọ́jú ẹ̀ ní jàre. Ó ga o. Àdẹ̀kùn fàájì àná. Báwo ni ṣé kò ṣàrẹ̀ ra? Àtọ́ ṣé tó bá rẹ̀ mi ṣé máa wà àárín mi lé nìyẹn. Àwọn ti ẹ̀ jẹ́rìí ẹ̀. Ó dà kó ní ta pọ́npọ́n kan tó máa ń lò. Mo dẹ̀ máa gbà lọ. Mo tẹ̀ fẹ́ rí ẹ fún kankan. Ọmọ mi sọ fún ẹ. Iṣẹ́ Ok. Àdìsẹ́ torí pé màá ti fi kọ́kọ́ rí báyìí. Mi ti ẹ̀ tí ì sọ báyìí. Àṣùkọ́ ti dá mi mọ̀. Ibi ló fẹ́ gbogbo ojú tó ti dọ̀tí lánàá ẹ̀ àti ẹni dára wa mọ̀ ni. Ọ̀hún tó bá rí iṣẹ́ tó ọmọ já mi sí tán. In look with 25 years. ọmọ tó fẹ́ bí náà dẹ̀ ni o.
But you know, he's a good boy. A good boy, Julo woman. Today we will promise to make for him. Good boy, any mache. I wish for you. My they were nice. You want all the job? In fact, I'm going to be able to regret it. More than ìwà ẹ ló wà nù ọmọ yẹn. Mo mí sẹ́ o. Mo fẹ́ sáré lọ́rẹ̀ mi ni mà. O fẹ́ sáré? Ó má lọ sáré sókun. O fẹ́ sáré ni òde rìn lẹ́sẹ̀ mọ́ báyìí. A ní ẹlẹ́nkejì gọ́ ta ló ní kó gbé mọ́tò yìí. Ṣé ìwọ ló ní kó fọ mọ́tò yìí kalẹ̀ láàárọ̀ yìí? Mo rò bí anybody lè gbé any mọ́tò ni mà. Anybody lè gbé mọ́tò. Bẹ́ẹ̀ni. O stupid láti sọ bẹ́ẹ̀. Anybody láti gbé any mọ́tò tó bá wù nú lé. Ẹjọ́ kí ló ṣì gan nú lé yìí gan pàápàá. Ewé ní gbogbo rádaràda yìí. So o believe pé o kàn lè gbé any mọ́tò bó ṣe wù ẹ́ kó lè jáde kó lọ. Ó jẹ́ kó rí pé o kò sáyé àpàlà Moscow o ti gbọ́n tí mo sọ fún ẹ. N kọ́kọ́ lé mi lọ́wọ́ jọ. Akẹ́bàjẹ́. Kó kí ló ṣe? Ewé ló ṣì tó ń gbọ̀n. Dẹ́sọ́mọ̀nà ẹlẹ́gbàdàn àbọ̀rátọ̀rì lọ́wọ́ mi. Mọ́mì, kí ló dé kí ni mo ṣe mà? Tí mo fi ya wèrè mọ́ ẹ lọ́wọ́. Mà. Ìwọ mọ̀ kí ni ìṣòro ẹnu lẹ́yìn náà? Kí ni problem ẹ? Jẹ́ kó rí ẹ pé o gbọ́ kan tí mo sọ fún ẹ. Àná lẹ́ẹ̀kẹ́jọ́ sọ pé o fi àbọ̀ kan mu síríò nínú ibẹ̀ yẹn àbí? Kò try kó lọ fọ kí n tó dé. Gbogbo abọ́ tó wá lè rí nínú sínkì yẹn láti fọ everything ló gbọ́ kan tí mo sọ fún ẹ. Mo ti gbọ́ yín. Kò sáyọ̀ lẹ́nu léyìí. Bí wọ́n bá sọ pé òun ya alápá ake màá jẹ́ kó mọ̀ pé irin náà máa ń fi apá ṣe. Nonsense Akẹ́bàjẹ́ ó bàjẹ́. Ọmọlásẹ̀ kejì ajá. Idiot. Ó bàjẹ́ ọmọlásẹ̀ kejì ajá. Abẹ́rẹ́ bó ṣe rí. Akin má ro bẹ́ẹ̀ yẹn o kò rí bẹ́ẹ̀. Look, owó kan tó yẹ kí n fún tí mi fún o fẹ́ gbà bẹ́ẹ̀ mi fún ló ṣe wá transfer aggression yẹn sí wọ kò lè ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn náà. Bọ̀ kò yẹ káwọn wá ṣe bẹ́ẹ̀ náà. Mo sì lọ jẹ́ fún mi. Mọ tí máa ṣe torí tiẹ̀ máa wá fún lówó ẹ̀ wàá rí tó wọ́n náà rí bó ṣe máa behave. Really? Wàá rí bó ṣe máa behave sí. Okay, she's a máa gùn mọ́ mi. Lọ́sùn máa wọlé nípa ẹni tí. Máa wọlé nípa ẹni tí. Ó dà ọ̀sẹ̀. Fẹ́ sáré jẹ sígì ní ebi ń pa mí gan. Jọ ìgbà wo láì jẹun kan náà ṣọ́ọ̀tì pé 30 minutes ta jẹun kan. No, mo ń pọ̀jù látàárọ̀ ni so mi mọ̀ ebi yẹn dẹ̀ tún wá ń pa mí. Àwọn ló jẹ kú. Wọ́n ló ń jẹ òṣì tó lọ jẹ́ mi kan tó ń pọ̀jù àbójẹ tẹ́mi ṣe ló ń pọ̀jù lé lórí. Sọ́jà tí mo ṣe ló ń pọ̀jù lé lórí. Ọmọ tá a ṣe òṣòro ìfúnlọ̀rọ̀. Wọ́n fọ́ oúnjẹ ṣí ẹni ó jẹ́ gbogbo ẹ̀ náà kò yọ lára ẹ̀ orí inú ẹbí ẹlẹ́bí ọ̀lẹ́ ẹnu náà ni. Oníranù. Àwa wí tán kò alápàáké kò sí kankan tó lè ṣe ò pàṣẹ òfèrè òkú òun kíláàsì àfi kó máa jẹun bí ẹni tó gbọ́jọ́ ọkú ẹ jẹ́ kó gbó òṣì lọ. Oúnjẹ òṣì oúnjẹ lé ló ti jẹ tán oúnjẹ gbogbo ẹ̀ náà kò yọ lára ẹ̀ abẹ́rẹ́ sí gbé kàkà tó ṣe gbogbo ọ̀dẹ̀ máa jẹun lórí lẹ́yìn ló máa jẹun bí ẹni tó gbọ́jọ́ ọkú olóúnjẹ òfò. Àpapọ̀ ìwà bíbá yìí sí wọ́n ṣe fún àwọn oúnjẹ tó máa jẹ́ sórí ibi tètè. Kò
bẹ̀rẹ̀ ṣe kọ́kọ́ ẹ máa dáná kí ṣùgbọ́n kò ní yọjú sí yín nígbà ìbá pálẹ̀ máa dákẹ́ mọ́mí are you finished? Mọ́mí, mo notice pé ẹ ti change sáàkì bẹ́ẹ̀ ṣe máa ń ṣe sí tẹ́lẹ̀ ẹ̀ ṣe sí mọ́. Pápá ẹ tí wàá sọ fún wa pé ká má dé yàrá ẹ̀ mọ́, ká má mú jáde mọ́, ká má bá jáde mọ́. Mo dẹ̀ fẹ́ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀, ṣó ṣẹ̀ yìí ni. Bọ́mọ ò bá tún abárọ̀bá àrọ́bá báyìí ní bàbá ìtàn Jayọ̀lá. Ṣé wọn kò kí n ṣọmọdé mọ́? Ó yẹ kí àwọn kankan náà máa kí wọn náà máa ti understand àwọn kankan ní èjì tó dé. Sórí gbogbo ohun tí mò ń ṣe mí ì ṣe torí ara mi o. Ọ̀rọ̀ yín dàbí à ń torí ọ̀gàjà oníta ló ń jà lẹ́yìn ìkùlé òun. Gbogbo ohun tí mò ń ṣe mò ń ṣe torí yín ni. Torí mi ì fẹ́ kí èèyàn gbé ohun tó jẹ́ ẹ̀tọ́ yín kó gbà mọ́ yín lọ́wọ́. Sórí Akin tí wọ́n ń wò yẹn ó ṣẹ̀ mí kò dẹ̀ tún ṣẹ̀ mí. Èmi tí mo sọ yí pé kẹjọ máa ṣe pọ̀ tẹ́lẹ̀ tí mo da ọmọ pọ̀ tọ́ tèmi yé mi. Èmi tí mo tún wá wò yí pé kó ní kálukú ṣọdẹ lọ́tọ̀ọ̀tọ̀ tèmi tún yé mi nídàkejì. Jayọ̀lá, ó dàbẹ̀ ni pé àwọn kankan ò yé ẹ. Bó ṣe dàbẹ̀ ni pé mi àti bàbá yín àwa di tọkọ-tìyàwó. Sórí kó tó di pé ìyá Akin kú rárá lèmi àti bàbá yín ti fẹ́ra wa. Sórí ìgbà tèmi àti bàbá yín pàdé bàbá yín ò sọ fún mi pé ìyàwó léwọn ò bímọ o. Ṣódẹ̀ rí Akin tí wọ́n ń wò yẹn ẹ̀yin rò pé ó dákẹ́jẹ́ ó mọ ohun tó ń ṣe. Akin wò wí pé òun máa gbọ̀nà ẹ̀bùrú yọ sí yín tèmi gan dẹ̀ ti gbáradì wípé kàkẹ́ kó má jẹ sèse àjọ máa fi ṣàwàdànù ni. Abẹ́rẹ́ tàsí kò lè lo tó bẹ́ẹ̀ tó tọmọdé bá láṣọ bí àgbà ni kò lè lákìsà tágbà láéláé. Ń tágbà dẹ̀ fi ń jẹun báyìí abẹ́ ewé báyìí ló wà fọmọdé. Sórí Akin tó ń wò yẹn Akin ti ṣe níṣe wípé òun là kọ́ bí ọkùnrin nínú ilé yìí. Òun dẹ̀ ní ráìtì sí gbogbo nǹkan tó wà nínú ilé yìí pátápátá. Tèmi dẹ̀ ń try láti fi yé yí pé kò jọ rárá. Nígbà tèmi àti bàbá yín pàdé a múra gẹ́gẹ́ bí boyfriend and girlfriend. Àjọ ń gbádùn ara wa náà ni. Àmọ́ gbà tó yá oyún wáyé. Èmi kàn sọ ní sọ pé kí n má ṣaláì sọ fún pé mo lóyún o kí n dẹ̀ gbọ́ tẹnu ẹ̀ torí èmi náà ti rò pé pàápàá tí n bá sọ bàbá yín pé mo lóyún á lóun ò fẹ́ oyún kí n lọ wá nǹkan ṣe sí i. Ìyàlẹ́nu ló jẹ́ fún mi nígbà tí mo sọ fún pé mo lóyún o bọ́ mo kàn ní kí n fi tó létí ni kó má dàbẹ́ ni pé mo lọ ṣe lẹ́yìn ẹ̀ mi ì jẹ́ kó gbọ́. Bàbá yín ṣe pariwo ni ẹ pé mo lóyún máa bí ní o kìíní kan mọ́ ní èmi ò ṣe wàhálà olórogún o mi ò fẹ́ wàhálà ní wàhálà olórogún bíi báwo nǹkan kan wà tóun ti fi pamọ́ fún mi tipẹ́ tóun ò jẹ́ kí n mọ̀ èyí ló mọ̀ wá jẹ́ kí n mọ̀ ǹjẹ́ kí nìkan náà ibẹ̀ ni bàbá yẹn ti jẹ́ kí n mọ̀ wípé ìyàwó léhùn à ń bẹ lọ́hùn ni. Ọlọ́run sọ pára mi ló ti gbé máa rí ọmọ ni bí mi àti bàbá yẹn ṣe fẹ́ra wa nìyẹn ìwọ wá wò ló jẹ́ kí wọ́n fi gé àgbà gẹ́gẹ́ bí obìnrin. Láìpẹ́ láì jìnnà Ọlọ́run ṣíjú wo òun náà lóyún. Ìgbà tó máa bímọ ó bá bọ́kùnrin òun la kí fi jẹ́ àrólé lọ́kùnrin tí wọ́n fi jẹ́ obìnrin àkọ́bí bàbá yín. Ìgbà tó dẹ̀ pẹ́ tó yá bí Akin ṣe ṣaláìsí nìyẹn. Àánú Akin wá ṣe mí pé ìyákù ni kí n kún tọmọ ọmọ gẹ́gẹ́ bí àdéhùn tó wà láàrin mi àti bàbá yín bóyá di pé
mo tó akímọ̀ yín nìyẹn ó ṣàrí pé tẹ́lẹ̀ gbogbo nǹkan máa ń jọ kẹjọ ṣe ni kẹjọ máa ṣe bí ọmọ ìyá ọmọ bàbá káwọn aráàta má rí different láàrin yín àmọ́ later mo wá get to know pé Akin gbé àwọn ìgbésẹ̀ kan lẹ́yìn ó ní àwọn kan tó ń bá rìn tí mo mọ̀ pé àwọn yẹn dẹ̀ ń kọ ní kọ̀ọ̀kan tẹ́ pé nígbà tó bá máa kojú sẹ́yìn láti bá wa jà báyìí Ọlọ́run má jẹ́ ká regret ìyẹn wá lèmi yé against báyìí mo ṣe fẹ́ kó jẹ́ pé bó ṣe ní right nínú léyìí lẹ́yìn náà ṣe ní right nínú léyìí wọ́n wá fẹ́ kó tibì kan wò ó lóòótọ́ ìwọ ló jẹ́ àgbà lóbìnrin àmọ́ mo wá fẹ́ kó rántí nǹkan kan yìí pé òun ni àkọ́bí lọ́kùnrin nínú ilé yìí tó dẹ̀ jẹ́ àrólé tó bá yá ìsìn ìwọ máa gbalé ọkọ tiẹ̀ lọ á kó Akin pẹ̀lú àwọn àbúrò ẹ̀ mo dẹ̀ mọ̀ pé Akin á máa dúró lé wọn lórí wípé àrólé lòun ṣé wọ́n tó ti gbalé ọkọ ẹ lọ ẹnu mélòó ló fẹ́ nínú ilé bàbá ẹ̀ ìdí nìyẹn tẹ́mi náà ṣe ń jà fún yín wípé mi ì ní jẹ́ ká burú kankan kó rìn mọ́ sàkání yín gbogbo ìgbà tí Akin bá sọ pé òun fẹ́ gbé ẹni ìgbésẹ̀ a máa bá yín digbí ni ṣé mo jẹ̀bi o. lóòótọ́ ni mọ́mí ẹ̀ jẹ̀bi ṣùgbọ́n nǹkan tí mo tún fẹ́ sọ ni pé ṣe mọ̀ pé tí dáàdì bá gbogbo àwọn ọ̀rọ̀ yìí ṣé kò ní bí wọn nu ṣá mọ́mí. ọlọ́mọ ajá bímọ tó máa jọyàn o jayé ọlá ibi mọ́ pò ti ponú báyìí o jọ ṣé nítorí pé àjẹ́ kó lọ síta kẹ lọ kọ́gbọ́n kẹ lọ rí ìrírí ayé ní làákàyè ò ṣe sí ọpọlọ ò sí rárá ni dádì ò gbọdọ̀ gbọ́ bàbá gbogbo ayé ni ìyá ló ń fúnjà fáwọn ọmọ tó máa ń jẹ́ kó mọ̀ yìí pé àwọn ọmọ òun ò gbọdọ̀ jìyà ìyà ò tọ́ sọ́mọ òun tó bá dọ̀là ń sísí bàbá yìí bá lọ gbóbìnrin mi wọlé ńkọ́ mo béèrè ṣé wòrò gbogbo yẹn ni èmi mọ̀ pé tèmi ń ṣe all right màá dẹ̀ continue láti máa ṣe ni ó ti gbọ́ ó bá dé fight fáwọn àbúrò ẹ̀ fèmí lẹ̀ máa fight fún wọn ṣorí gbò bá yàwó lọlé ọkọ tiẹ̀ ò nídìí ogun bíbà àbò nídìí ẹ̀ yọ fọ́ nìkan ṣá. tẹ́ bá gbọ́ mọ yìí kò ń tẹ̀lé mi ni. ó fẹ́ fáwọn bọ̀ ẹ̀ dúró lórí. ó sọ fún àkókò fi yé pé láti mi lówó lẹ́mìtì. Fẹ́mi àwọn ọba mi lọ aṣọ yẹn mọ́ ni láti ẹ̀kọ́ mo fẹ́ jáde náà ọ̀tẹ̀ dúró sí bíbá yìí kí ló ń ṣe. jókòó ẹ máa pẹ̀lú ọ̀gá iléeṣẹ́ tó gbọ́ ọmọ ọ̀dọ̀ kán lọ bẹ́ẹ̀ lọ́ṣọ́ ó tún fa kọ sí akílọ̀ ṣọ́ra ẹnu lè jẹ́ kó rí ẹ̀ pé gan o ọmọ mi ò ṣerú ẹ̀ o márùn ọmọ mi níṣẹ́ òṣìnú lẹ́yìn apá tí ẹgbẹ́ ìwọ tó gbà tó wọn kò fẹ́ jáde kí ló tó lè lọ́ṣọ́ ẹ̀. mọ́mí àbúrò mi ni náà mo dẹ̀ lè ránṣẹ́. orí ẹ̀ ló dàrú ó jẹ́ ọmọ yàrá ìyá ẹ̀ ìyá ẹgbẹ́ ọmọ yẹ ọmọ tó bì èmi mo bí nǹkan mi ọmọ tèmi nìyẹn ẹnìbò dèdè lè darí ẹ ní àánú lẹ́yìn ó gbọ́ nǹkan tí mo sọ fún ẹ. nẹ́sà máwọn ọmọ mi ṣẹ́ mọ́ foolish boy olùkọ́ ṣe rí máa gbọ́ má jálẹ̀ fún mi o torí yàrá yẹ ẹ̀kọ́ ló bá mi kọ́ bí ọ̀dẹ̀ má tó bá tún máa ṣe tó bá jíṣẹ́ fún wa wàá rí kan tó máa ṣe fún ẹ. mi mú. Wálé mi mọ nǹkan tí mo ṣe o I just don't understand what's going on sue me I don't know. ó ga o so irú nǹkan báyìí ṣẹlẹ̀ ó wù dé sọ fún mi epo ẹ̀pẹ́ wá di àìjírí ó wá dogun fi ní mọ́ léyìí tó yẹ pé mo máa ń jowú fámìlì yín ní gbogbo ìgbà ni kí ló wá ṣẹlẹ̀. It just happen all of a sudden kò bẹ̀rẹ̀ ni me understand mo sì kò bẹ̀rẹ̀ sí ní change towards me I don't know what I did o. Akin jẹ́ kí èmi kọ́ ẹ ní nǹkan kan mi ò bá ní bóyá kó pe mọ́ sí sọ pé ó fẹ́ bá wọn sọ̀rọ̀ béèrè lọ́wọ́ wọn nǹkan tó bá ṣe fún wọn tó bá sọ pé ó ṣe àwọn tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ kán dẹ̀ dáríjì ẹ̀ kẹ́dẹ̀ má ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ padà kó jù bẹ́ẹ̀ lọ. I think that's what I'm going to do. Ó ṣe gan, that's a very good idea. ó bẹ́tà jẹ́ kí n bá ẹ wá nǹkan tó máa tiẹ̀ fi kó cool mind ẹ. mo má worry mo gbọ́dọ̀ padà sílé don't bother.
ṣé kò sí. Mo kàn fẹ́ béèrè nǹkan tí mo ṣe fún yín ni mà tí ẹ fi change sí mi because kò yé mi. àwọn ọmọ ayé tún dé àwọn ọmọ ayé tún bẹ̀rẹ̀ báyìí kọ́ ló máa gbà á lọ́wọ́ ẹni tá a ṣẹ̀ tí ò foríjì wá ẹjọ́ kí la fẹ́ ṣe ta fẹ́ fi tẹ́ ẹ̀yin ẹ̀dá lọ́rùn báyìí ẹ gbà mí ìwọ ọmọ ẹ máa ṣàánú mi mọ́wọ́n pa bí mo ṣe pààyẹ́ àrùn kan máa ń pààyàn gbogbo aládùúgbò tó rojọ́ mi fún jọ aṣẹ́lẹ̀ aláàfáà ló lọ nítorí kó lọ bá yá ẹ̀jẹ̀ kó lọ bèrè lọ́wọ́ ẹ pé kí ló ṣe fún. rárá mà ẹ má bínú mà. ṣé ẹ tún ti gbọ́. ó tún ní má bínú ẹgbọ̀n kan máa sọ̀rọ̀ kí àmọ́ ní ẹ má bínú ṣé ẹni pé sọ lẹ́nu lélẹ́yìí báyìí torí ọlọ́run ìwọ ọmọ ìtorí ọlọ́run jọ kí lè ṣe mí tọ́ba tún ṣe dáadáa ẹni fúlù ni tọ́ba tún burú ẹ ló ti yá wèrè èwo la fẹ́ mú èwo la fẹ́ fi tẹ́ ẹ̀yin lọ́rùn torí ọlọ́run ọmọ yìí ẹ torí ẹ tó dákẹ́jẹ́ bá ọmọlúwàbí náà ní mọ̀ pé kà ní ẹ ìka wà nú ẹ ọ̀rọ̀ ọjọ́ mi ó ti rojọ́ mi láàrin ẹgbò ó ti lọ pẹ́ sáàkù kalẹ̀ àbí ó ti rojọ́ mi ọwọ́ adi pẹ́pẹ́ ṣẹ́ kí wọ́n lọ bá ìyá àjẹ́ kó lè jọ láyé gbé kó má bínú àbí. mi ò ní ṣépè àmọ́ ẹnu mi ò ní gbòfò torí mi ò mọ tí mo ṣe fún ẹ tó rojọ́ mi kiri. ẹ máa pẹ̀lẹ́ ìyá ẹ máa pẹ̀lẹ́ inú kòtò ìyá ẹ máa pẹ̀lẹ́ torí mi kọ́ ni mo pàyẹ́ ìwọ ọmọ yìí ọdẹ́rìpọ̀ ọdẹ ìgbọ́nùgbà tó bẹ̀ bá dé pàdé ètò owó ẹ̀tútù tó lọ pẹ́ǹtì irun tó lọ pẹ́ǹtì tí ò kọ́ mọ́ ó nígbà tó bá dé a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nínú lẹ́yìn ni. ọlọ́mi kí ló dé òun dúrìnkì látàrọ kí ló ṣẹlẹ̀. kò sí nǹkan kan mo ṣe mí nǹkan fílà nǹkan wà ní bí wọ́n bá ti ń ṣe fàájì kò sí nǹkan kan tó ṣe mí. nǹkan ṣe kí ló ń ṣe problem discussed is half solved now kí ló ṣẹlẹ̀. kò ń ṣe pé nǹkan kan ò ṣe mí náà kò ní ṣe pé kankan ṣe mí ó ti yẹ bọ̀ má wọ̀rì tí wọ́n bá ti wà òkè má wọ̀rì mo wà òkè tí ló bá má yìí mú tìbí mi máa mú. ọ̀la mi a ní kò sọ nǹkan tó ṣẹlẹ̀ kí ló bọ̀ tílẹ̀ ògbà. Jayọ̀lá mi kò ń ṣe bí àwọn kan ṣe mí náà nǹkan ṣe mí bọ́ mi kan rò pé ṣé mi nìkan ni ìwòyí last week ó ní iye tí mo yìí gbà lọ́wọ́ ẹ̀ kò tún ṣe ti last week nìkan tá bá calculate iye tí mo ti gbà lóṣù yìí èmi ni mo mọ iye tó jẹ́ kí tún wá délé ní kí tún sọ pé mo ní problem ṣé lè wà nìkan ní problem gbé ni òun ni mo ṣe rò pé bí akémi kú kí n yanjú ilé lọ́dọ̀ ara mi fúnra mi kí n má sọ fún èèyàn kankan nǹkan tó yẹ kí n sọ náà nìyẹn but now tó dẹ̀ ti ní kí n sọ màá sọ nǹkan tó ṣẹlẹ̀ gangan ni pé ṣíàmà mi kan ló introduce business kan sí mi ṣíàmà mi ò sí Nàìjíríà Yankee ló ń gbé Captain Cash lórúkọ ẹ̀ ó ní kí n lọ block èèyàn kan ní Ghana mo wá wò pé ẹ ti bá ní kí n lọ Ghana báyìí flight tí máa gbé mi lọ Ghana hotel tí máa dé sí àwọn nǹkan tí máa jẹ àwọn nǹkan tí máa mu àwọn tí mo tún lọ bá ń bẹ̀ mo tún máa tip wọn ìgbà tí mo wá sáré ṣe estimate owó yẹn ó ń lọ sí bíi 500,000 mo wá wò pé Jayọ̀lá ó yìí fún mi lóhun last week ṣé òun náà ni màá tún wá gbé ìṣòro 500,000 again ṣé mi nìkan ni òun ni ò jẹ́ kí n fẹ́ sọ tẹ́lẹ̀ bọ̀ tí bá lè tí mo lè àyè ṣe business yẹn má jẹ́ ń fẹnu ṣe má jẹ́ ń lẹ́nu mi náà mo ti rárá around mo ti sáré bọ̀ mi kò yọ òun ló fà á tí mo fi ń kárí sínú báyìí ni ọtí yẹn ò fi lọ òun ò jẹ́ kẹ́nu mi ṣí ìrònú yẹn ló wà lọ́kàn mi kò ló ṣe mí gangan ni. ṣé nǹkan tó ṣẹlẹ̀ ni nǹkan kékeré yẹn ló wá káràmọ̀ tó kó sáyà tó yẹn látẹ̀ nǹkan ó ga well nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọmọ mi plan ẹ̀ tẹ́lẹ̀ so kò fún mi 3 days time màá kó wá fún ẹ ní cash àbó ti pẹ́ jù. 3 days that will be Friday. kò sí wàhálà màá bẹ̀ wá màá kó wá fún ẹ cash gan ni because owó kékeré ni. kò sí problem kò sí. ó kò dojúmọ́ mi ọlọ́run kò máa wà pẹ̀lú ẹ̀ ọlọ́run á jẹ́ kí n lè san ọlọ́run á jẹ́ kí n jọmọ tó máa sùn ó ṣe gan mo lè jẹun sí mo lè ẹnu ó yá ọ̀dà ẹja tútù ọ̀dà. ẹja tá máa ń jẹ ńlá rẹ̀ ṣe bá ẹjọ́ ẹ bá mi pe ọmọ tó wà kíṣìn yẹn.
mo ti check ẹ nínú room ẹ̀ ń ṣe mi rẹ̀ mo ní ìdẹ́ pèsè mo fẹ́ o fi ń kọ YouTube. pèsè nígbà tí bàjẹ́ mo ẹ̀jẹ̀ fẹ́ gẹ́ẹ̀tì ní wọn. ìbálò lọ́sìn. mo fẹ́ rest ó rẹ̀ mí gan. oní ìtẹ̀lẹ́ kí ni mí ní gbogbo yẹn ǹjẹ́ òun lẹ di olè ìkànnù yín láyàláyà ó wọ yàrá mi lọ gbé owó mi nínú ilé yìí náà ẹ sọ fún mi bó lè níyìn. ẹ ti ń jí owó mi. ẹ wò ẹ jẹ́ ká ní. mọ́ mi ìfẹ́ gbọ́. mi ìfẹ́ gbọ́ tí ọmọ mi bá ń jalè nínú ilé mi tó gbé owó mi tó bá dé tán kọ́ adigunjalè ni ẹ̀ òó àti robbers ní owó yẹn jáde tá ń gbé owó mi ni tá ń gbé owó mi. tí n bá gbọ́ anything lẹ́nu ẹ̀ máa dì pẹ̀lú ẹ̀ ẹ̀yin ò lè wojú wọn wojú wọn. mo dáàbì ẹ mọ̀ pé àkóso ọ̀gbọ́n wa tó lè gbowó yẹn because anybody bá ń dòwó abéèrè lọ́wọ́ yẹn lè fún wa. ìjọkọ̀ náà ni ìjọkọ̀ náà máa ń bẹ̀rẹ̀ òmò káwọn náà máa ń tẹ̀yìn wọn tí àwọn àtọ́ ṣúdúró ìjọkọ̀ náà ń bẹ̀rẹ̀ sí jalè. ẹ jọ mo fẹ́ sọ̀rọ̀ kan sá ẹ wo bẹ ṣe ń sọ̀rọ̀ sí pé àwọn ọmọ jalè káràtà máa bọ̀ sí kó bá yín lẹ́nu pé ẹ̀ sọ pé àwọn ọmọ yín jalè kí lẹ fẹ́ kọ́ máa. àlejò máa ń kó wá o bó ṣe wo oníkálukú ló máa tọ́jú ilé ẹ̀ mi ì lè raise àwọn ọmọ kan máa jalè ẹ̀ẹ́dẹ̀ wá owó yẹn jáde fún mi kẹ́ẹ̀pù kẹ́ẹ̀dẹ́. torí wọ́n ti ẹ̀ tó bá mo máa tún gbọ́ etí ẹ̀ wọ́n nẹ́tíwọ̀kì wọ́n kàn máa gbọ́ lọ́ni. wọ́n mi tẹ̀lé wọn kẹ́ ẹ lọ ṣáàjì owó yàrá wọn owó yẹn láti jáde o. rọ́bìṣì wọn ni ẹ ṣé mo wá bíríkì olè ni ẹ mi tún lè gbowó sí yàrá mi mọ́. o ti rówó mi ìsí kí ni mo sọ fún ẹ. o ti rówó yẹn ok yàrá ta ló ti rówó yẹn. ẹ bá ti rówó. ọmọ mi àti ajá gan o mi àti ajá o ta ló jí wọn ó nu wọn. ó ní ká má bínú ó ń sunkún. sórí má jẹ́ kí ìjà ìdí tèmi àti ẹ o tó bá sunkún kí ni àníta ló jí mi lọ. ẹ wo ọkọ tí mo kàn sọ̀rọ̀ yẹn pé ọmọ tí òun náà kò jẹ fún ara lọ́wọ́. ókè fẹ́mi ni fẹ́mi ló jí mi ló wà bí. Akínyẹmí ló jí mi lówó. Kò ní ṣe fẹ́mi. Kò ní ṣe fẹ́mi. Akin! Nice one. wo wálé mi ti ẹ̀ nígbà o I can't bear this anymore eléyìí ti pọ̀ jù náà kọ́ máa powó lè mọ́ mi I can't bear this o eléyìí ti pọ̀ jù I can't. Akin láti ṣe sùúrù ni o ó máa ṣe sùúrù gidigidi gan pẹ̀lú ọ̀rọ̀ tó wà lẹ́yìn nítorí pé ẹ̀kan gbóná ó ń fẹ́ sùúrù kó má bàa jóni lẹ́nu ni ọ̀rẹ́ lèmi àti ẹ̀ náà a dẹ̀ ti ń bá ọ̀rẹ́ wa bọ̀ ń sìn ilẹ̀ ti ta sí láti kékeré ni mo mọ̀ ẹ́ dáadáa mo mọ̀ ẹ́ tán mo mọ̀ pé o ò lè jalè wọ́n kàn fẹ́ implicate ẹ ni so tó bá fi sùúrù ṣe òun ló máa tó rójú tó ọ̀rọ̀ yìí o. wo wálé mi ò ní gbà o I won't accept this eléyìí ti pọ̀ jù náà kọ́ máa powó lè mọ́ mi. a ní kó ní ṣe sùúrù ewu ló nígbà o nígbọ́ tó ń sọ òkè o fẹ́ fagídí ṣe àbí wọ́n á ní pé torí pé ìwọ gangan ló jí owó yẹn ló ṣe ń ṣe agídí kán lè gbàgbé a ní kó ṣe sùúrù mo mọ̀ pé tó bá pẹ́ tó bá yá wọ́n máa rójú tó ọ̀rọ̀ wọ́n mọ̀ pé ìwọ kọ́ ló jalè. dáàdì gan mọ̀ pé mi lè jí owó náà àti bá nídìí owó máa béèrè lọ́wọ́ wọn á dẹ̀ fún mi this is too much mi ò ní gbà mí tiẹ̀ ní gbọ́ ni. èmi gan mo trust ẹ débẹ̀ o láti ṣe sùúrù o má fagídí ṣe o. o kì í bínú báyìí náà. ọ̀bọ̀ jókòó jáde kó jókòó kó relax.
lè yàtọ̀ sí ó ti dìjọ pàtàkì sáré ìyá lọ sílẹ̀ àjò pẹ́pọ̀ àdúgbàríkà ìgbà sọ̀rọ̀ àforíṣe láwọn ẹ̀kọ́ ìgbà lọ́dún lójú ìdìbò tọ́kọ̀ ọ̀nà ọ̀làdé tó bá rẹ̀ kéré. Kò fún ẹ látẹ̀yìn iwájú yìí pọ̀ jẹ́ kì í ṣe lẹ́rẹ́yìn jẹ́ kì í ṣe lẹ́rẹ́ wọ́n kò fẹ́ látẹ̀yìn ọ̀yá là kí dábàá yìí kò fojú ká tì mọ́ fún jẹ́ mọ́ pàtì ní ọ̀rọ̀ ayé agbọ́nì bọ́dà àárọ̀ ní bọ̀dá ó fẹ́ tó kú dì yẹn 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 àbólórí burúkú ni ẹni wo ò ní kó orí burúkú tí ẹ bá gbogbo wa nílé yìí bí wọ́n ṣe wọ̀ ẹ́ lọ kó gbogbo ẹrù ẹ tó kéré bẹ́ẹ̀ ibi tó bá wọ̀ ẹ́ ni kò máa lọ ò lè gbé nílé mọ́ kí n bá bu ẹ̀ mọ́ bẹ́ẹ̀. nígbà tó ń ṣe ẹ̀gún burúkú tó ń ṣe ẹ̀gún. bí mo ṣe rí mò ń sùn jẹ́jẹ́ mi ni o. àfi tí mo ṣe rí ìkan náà tó bọ́ lé mi lórí àti bí àlá ni mo bá lajú mo rí pé rí ni o. Ọlọ́run ló ní mo wọṣọ kẹ́. ọgbọ́n kí làbá máa sọ.
fàájì rẹpẹtẹ ni o. ẹ wá jẹ́ ìwà ẹ wá jẹ́ ìwà ẹ wá jẹ́ ìwà. kí ló fa gbogbo fàájì. gbogbo ayé eléyìí ni ti lọ ń lè. fàájì. ta ló gbélé ìwọlé. àwa náà la ṣe fàájì yìí. ó lọ aláta súẹ́súẹ́ kò ní rárá. ẹ̀yin ọmọ kí ló ń ṣẹlẹ̀ já mi sí kí ló fa gbogbo fàájì. mọ́mi eléyìí ni ti kúrò lè gbogbo ayé ti dílé wa. mo ṣe kí ni mo lè kaba. mo trust yín mi ò ní yóò dé. bóyá ibi tó wà báyìí sí bóyá ó ń rí kofe ni. òun ló mọ̀. ajẹyà tinú yà. ayé mà ti dádì mi o ṣé òun nìkan ló ní dádì ni. dádì gbogbo ayé ìyá gbogbo ayé èèyàn kan wá ló fẹ́ kú síbẹ̀. ẹ jupa ṣé kí n máa sùn lọ lórí omi báyìí sìn. bó o ní yóò dé. ẹ jayé lọ ẹ ṣe kí ni ẹ jupa ẹ jùsẹ ẹ fẹ́ gbogbo àyà tábàárẹ̀ nítorí ẹ bá fẹ́ burúkú ní báwo ni ti ṣe jẹ́ wo ẹni yẹn máa ya wèrè ní ọkọ mi ọmọ alálùbáríkà nìyí ṣé ẹ rí gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí ẹnìkan lẹ ní àjẹmọ́nú yín ni ẹ dẹ̀ máa jẹ́gbó àjẹtọ́ ni ẹ jayé orí yín. ẹ ṣe ìyá mi o. ẹ wo fàájì eléyìí ò lè tó mi rárá o mi ṣe wọ club 10 lálẹ́ yìí ẹ mọ̀ mí náà I no dey dull. ẹ máa gbọ́ ọ̀yà ó ń bẹ́ wo ọkọ mi gbogbo yẹn lẹ̀ ṣebí club 10 ni ìwọ bá wọrí tí bá ṣe tán sìn aláàtì ló máa jìyẹ wá kàn gbọ́ gbá. mọ́mì mo wà ń bí ẹ má gbàgbé mi o mo fẹ́ clean wardrobe mi. wọ́n jẹ́ kọ́ mọ̀ pé kí ni ìkọ́ bẹ́ẹ̀ tí ń lọ ó dẹ̀ ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ kò sí wàhálà. ẹ̀yin lẹ ní owó yìí n tẹ bá fẹ́ ṣàjẹ́kẹ́ mi mọ̀ ṣe bẹ́ẹ̀ mi ni kékeré mi ti máa ṣe transfer kẹ́yìn dẹ̀ máa ṣe kí ni kẹ́ máa gbà láti ò lè kú ẹ̀yin ọmọ ẹ fọkànbalẹ̀ ẹ wá fún ìyá yín ní táìmù sí ẹ jẹ́ kémi náà wọlé lọ. kí tẹ lọ tún kàṣà kí tẹ bá wá tún kàṣà tọ́kẹ́mi náà wá kọ́ sí kí ni. àbí ìyá wọn ẹyẹ ọmọ ìyá mi ẹyẹ ayé la. ó já kéèyàn níyà tó smart ọkàn mi balẹ̀ bàjẹ́. ọmọ tẹ̀mí tẹ̀ sọ wí tẹ́lẹ̀ pé tí máa sọ fún mi sọ máa fún mi lówó. àyà mi ń já tẹ́lẹ̀. wọ́n máa fún mi àbílẹ̀ ní tèmi àbílẹ̀ máa dúró tì ní. dádì mi ò ṣó. ọ̀gbẹ́ni káròrò ká sùn kí lára lè fẹ́ mu látàárọ̀ kí ló ṣẹlẹ̀. wọ́n àwọn nǹkan tí mo rà ń pọ̀ díẹ̀ ní jàre tí ẹ̀ wá rẹ̀ mí díẹ̀. àwọn nǹkan tí mo fẹ́ gẹ̀ẹ́tì ni mi tètè gẹ̀ẹ́tì jàre but mo fẹ́ gẹ̀ẹ́tì nǹkan náà I like ẹ̀ mo gẹ̀ẹ́tì MPF. You like it. wọ́n máa ti ṣe láyé náà gbèkẹ́. ẹrù obìnrin rèé báwo ló ṣe ṣe. kò yé mi gan o. mo ti ṣe mistake ni o báàgì oníbàdì mo lọ gbé. káàtẹ̀ gan wà ń bí báyìí. bí mo ṣe ṣí bọ́ọ̀sì yẹn ni mo rí
business card níbẹ̀ tí wọ́n á fi pe nọ́mbà yìí ibẹ̀ mo ti get nọ́mbà yìí. Uncle ẹ ṣé gan, mo dúpẹ́. I so much appreciate this. You're welcome. Ní believe pé mo ti ṣe wàhálà mo ti wá àgbà tí mi ò dẹ̀ rí mo gba calm. Thank you very much. Uncle tẹ́ bá kánjú padà síbi iṣẹ́ bí a kì í wọ kitchen kì í bá yín prepare nǹkan tẹ́ bá mind o. Iṣẹ́ kẹ̀ mi ò níṣẹ́ lọ́wọ́ báyìí mo tí bá ti kó mi báyìí mo padà lọ́lé nìyẹn. Okay tẹ́ bá ní mind ṣé tí n bá bá yín wáṣẹ́ ṣe máa ṣe. Why not? Kí ló ṣe mí tí mo ní ṣe? I will work, of course. Okay. Kò sí wàhálà, màá try best mi ṣe gbọ́. Nice meeting you, ẹ ṣé gan. Kò tó pẹ́ àtọ̀. Ìjọba bá mi jẹ́ tuntun ẹ̀ nínú àdúgbò. Ẹ̀yẹ́ ti ṣe. Ó pẹ́ jù láàárọ̀ la ẹ bá mi lọ́dọ̀ yín. All right. Ẹ ṣé gan. Ẹ ṣé. All right. Màá pè yín later. Okay, ó dàárọ̀. Pàdé, guess what? Kí nìyẹn? Àǹtí yẹn ti bá mi get iṣẹ́ o. Like for real. Irọ́ ni o. Dúdú. Àǹtí Rónkẹ́ ó ti bẹ́ẹ̀ get iṣẹ́. Serious. Oh, congratulations ọ̀rẹ́ mi. Má gbowó ṣe. Sórí nǹkan tí màá ń sọ fún ẹ. Sórí pé ẹni tó bá ní sùúrù láyé yìí òun ló jogún gbogbo nǹkan. Sùúrù tó ní ni o. Inú mi dùn fún ẹ gan-an. I'm so happy for you. Ó ṣe àwọn nǹkan tó ṣẹlẹ̀ ń sìn. Sórí àtìgbà tí mo ti ń fọṣọ yìí ọmọ sórí gbogbo apá mi ó ń ro mi bàjẹ́ wàá wá fi ìdùnnú àtayọ̀ yẹn ọmọ celebration yẹn jẹ́ ká jọ celebrate ẹ pẹ̀lú kínní kó wá bá mi fọ. o gbàgbé yẹn mò ń bọ̀. aṣọ tiẹ̀ náà máa wà ń bẹ̀. màá rí ẹ mò ń bọ̀. torí nǹkan tí mo dẹ̀ rí gbà náà ló jẹ́ kí n máa fẹ́ fọ́. bóyá máa bọ̀ ń ta máa bọ̀ dúró mi máa bọ̀ sí i. a ní mi wọlé ọ̀rọ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ́wọ́ important ṣáà máa bọ̀ mo dúró dé ìta máa bọ̀. Fẹ́mi, kí ló dé tó wá dúró ta ó wọlé ni? Wo pa yẹn tí mo fẹ́ fún nǹkan tó wà important ni. Owó ìfà tó bá ń ṣe ẹ́, ó ti fà tó bá ń ṣe ẹ́, ibẹ̀ náà láti máa yanjú ẹ̀. Èyí tí mo fẹ́ sọ fún yín ṣàyàtọ̀ ṣàlísítì sí mi. Nǹkan tó ṣẹlẹ̀ ní pé mi mo bá ṣe ń ṣe mí láti bí ìjẹta. So ara ń ro mí ṣàlọ́rí dókítà pé bóyá malaria ni. Ọgbà tó máa sọ fún mi wọ́n ní mo ti lóyún. Mi gbọ́. Kí ló dé ní mo ti lóyún? Kódà. Ẹnba kí nìyẹn? Ó lóyún. Ó ṣe máa lóyún. Ṣé kìí ṣe nǹkan ayọ̀ ni? Ìka ìṣẹ̀ àánú máa ṣe bẹ́ẹ̀ yẹn mọ́. Oyún ọ̀dà. Ó ṣe máa lóyún. Ọlá mi èmi máa ní kí ló tó fẹ́ máa embarrass mi tán sí i. Kí ló ń jẹ bẹ́ẹ̀? Kí ló ń jẹ mi? Ọlọ́run ló ń jẹ mi. Ó ṣe máa lóyún. Ó ṣe máa lóyún. Kí ló fẹ́ foyún ṣe? Ọ̀pọ̀ àti mo sọ nígbà tó tún lóyún rẹ̀ ò ní gbé wá bẹ́ẹ̀ mi. Wàá ti wò ó pé bí a kò sáré jáde kan. Ẹ̀kọ́ dọ́gbọ̀n sí. Tó bá wù bí ẹ̀ ń pé wọ́n kárì. Wàá bí. Wàá tọ́. Wàá rán skul. Tó bá tún máa rán skul kó jẹ́ kó máa lọ ó máa graduate. Tó bá graduate náà wàá jẹ́ kó náwó. Ó máa náwó gan-an. Owó ẹ̀ máa pọ̀. Tó bá tún wá fẹ́ ṣe wedding. Tó fẹ́ ṣe nǹkan lá. Àwa pè mí. Kí ló ń sọ ìṣe wo fẹ́ face responsibility ẹ̀ lórí ọmọ ni? Rárá mi ì ṣe bàbá. Ọlọ́run dá mi bàbá. Mo wá jèrè ni. Ìyá tó bí mi lọ́mọ mo jèrè ẹni kò jèrè mi. Bàbá tó bí mi mo jèrè ẹni kò jèrè mi. Ìwọ náà mo fẹ́ jèrè ẹni. Ìwọ náà mo pé wọ́n fẹ́ jèrè. Tẹ́ bá ti wá fẹ́ ṣe wedding ẹ wá pè mí. Tẹ́ bá ti wá pè mí màá wá sọ fún yín èmi ni máa sọ yín tí mo nídìí o. Nítorí mo náwó rẹ púpọ̀. Màá text màá sọ pé ẹ mú iye báyìí wá. Tẹ́ bá send iye yẹn torí ẹ̀ lọ́mọ ẹ̀kọ́ sí gbọ́dọ̀ náwó. Owó tí ẹ náà dẹ̀ gbọ́dọ̀ tán ẹ gbọ́dọ̀ máa ní sí. Tẹ́ bá ti wá send màá pe àwọn èèyàn ńláńlá. Mo náwọn èèyàn tí máa pè. Owó tó dá mi lójú màá pe Captain Cash láti Yankee. Màá pe Sir White ní Canada. Màá pe Bọ́ọ̀sì ó ti yẹ ìyẹn bọ́ alájà ọ̀kadà àjọkàdé. Màá pe gbogbo wọn máa wá ọmọ ayé wa sí àwa náwó lẹ́yìn ìjọ yẹn tá a bá ti wá lọ kó ṣe pa àìrírí àmọ́ o tó èmi ti mọ̀ pé ọmọ yẹn ti náwó
ọ̀sẹ̀ẹ̀sẹ̀ a máa sẹ́ndì owó oúnjẹ mi báyìí máa ṣe nìyẹn. kí ló fẹ́ kí n ṣe sí. ṣé sí kí ni àádọ́ pa ẹ́ ṣá ọmọbìnrin nìkan tó máa ṣe sóyún lọ́wọ́ mi èmi jẹ́ dókítà àti mo jẹ́ nọ́ọ̀sì. nìkan tó máa ṣe mo ti sọ yẹ. ó ti yẹ ó dà kí mo ti ń pe káàdì àwọn èèyàn ti ń dojú bò mí wo ìgbà tó ti pè mí pò ń bọ̀ èmi ti jókòó nọ́mbà báyìí máa ń jókòó mo ti gbọ́ oríjì onígò ńlá ó ti yẹ ẹja ni mo rọ́dà fún dàpọ̀ ń ṣe lọ́wọ́ kó tó wá pè mí yẹn díẹ̀ mo ṣe ní ọjà wọlé tẹ́lẹ̀ bọ́ ọmọ kémi ò ní change mo ò mú ó dání kó débẹ̀ kó yanjú owó yẹn pé máa ń ṣe bọ́ jọ́n tó ọlọ́run bẹ́ẹ̀ ọlọ́run ní bàdàdà ẹ jẹ́ má pè mí mọ́ láyé àti láyé ọ̀hún tìgbà tọmọ yẹn bá náwó. àtúwọ̀n náà ló máa ń ká máa lórí báyìí. ṣé o mú gbóyè. àbí gbaná ọ̀dẹ̀ owó ṣùkà ni mo gbó igbó kan ni mo mọ lọ́bẹ̀ yẹn mọ́ tó yanjú owó yẹn ayé ọdún má pe nọ́mbà mi o. ọlá. má pe jọ ọlọ́run ni mo fi bẹ̀ má pe nọ́mbà mi o má pe nọ́mbà mi tọ́mọ yẹn bá ti dàgbà tó ti káyì pè mí fún wedding ńlá a máa lọ gba hall ninety v8. ọlá mi wà náà kò lè tó mi náà. ọmọ ẹni bá jọ nínú ẹni ò bá dùn wá yí ẹ. tọ́lọ́dọ̀ wà ló jọ mí ó jọ mí ó jọ mí rárá tó bá jọ mí ni ọkùnrin ò ní máa gbàwọ́ bó ṣe tó yìí fìsíkì ẹ lásán tó yẹ kó máa dẹ́rù bọ ọkùnrin fìsíkì ọkàn ní fìsíkì lásán kan useless kalẹ̀ lásán wọ́n fi kọ́wọ́ ní búrẹ́dì jẹ ó sọ̀rọ̀ dídùn àwọn agbẹ́ sọ́tún agbẹ́ sósì á jìyàn bí ẹ́ńjì màlúù gbogbo jíjì lọ tí wọn lọ máa tẹ́ra alẹ́ yáyì oréré báyìí sìn àwa wí tán lọ gbóyún orí burúkú wálé ó lè dojú tì mí torí mi ò dojú tì yá mi ìgbà tí mo wà ń ṣàn góòdè ó mọ iye ọkùnrin tí tó sà tí mo ní ni èmi máa ń gbá wọn ṣeré nì máa ń gbá wọn ṣeré máa ń gbá wọn dànù ni ọkùnrin kò lè sọ pé òun gbé mi ń gbèkúgbè àtẹ̀jẹ́ èèyàn gidi wọ́n ń jẹ́ fine boy láyé ta kó diwọ́ ìkẹ́ máa jẹ́ fine boy òfò ní fine boy máa ṣe ẹ̀yà yóò jẹ́ fine boy mọ́ wò ó lẹ́yìn kọkùnrin ní nǹkan tá à ń sọ yìí owó yìí kó ní lọ́wọ́ tó bá tún wá ní tán kó mọṣẹ́ ṣe. àwa wí tán ọkùnrin kan ń jọ̀wọ́ ò lè ní lo rọ́bà ìdábòbò. àwa wí tán wèrè kan á sọ pé òun ò gbóyún lọ́wọ́ ìwọ ọmọ níbi níran kí wèrè yẹn sọ wípé òun ò gbóyún lọ́wọ́ ẹ̀ gbàdá bó ṣe gbéra ẹ lé lọ́wọ́ ni tó bá pọ̀ gbéra ẹ nígbè wípé yes ọmọ níbi níran ni mi ọkùnrin kan ò lè gbé mi mú gùn òun gbọ́ ẹ̀rù àbá kó tó sọrú ẹ̀ síta ó wá sọ fún kí wọ́n lọ wá nǹkan ṣe sí o ó tọ́ ni kò yẹ lọ wá nǹkan ṣe sí kẹjọ kó ní burúkú papọ̀ kẹlẹ́ wá nǹkan tẹ́ wá máa ṣe sí ọmọkùnrin àbẹ́ travel ó dẹ̀ máa dé lọ́tùnla ó lè lójú tèmi o kó tó dé lọ́tùnla gbogbo pàǹtí ìwẹ̀rẹ̀ yẹ kó ti kúrò nínú ẹ̀mí òun ó ṣe fẹ́ ṣe káwọn ọ̀rẹ́ mi tiẹ̀ máa béèrè pé kọ́mọ mi tiẹ̀ lóyún kínú mi dùn káwọn ọ̀rẹ́ mi wá béèrè pé ìjọ ta lọ́kọ ọmọ ẹ̀ kí sọ́pà ọmọ mi mẹ́ran tó dá aláwọ̀ ọmọ níbi níran ni òrà àwọn ọmọ sẹ́nétọ̀ àwọn ọmọ gọ́vnà àwọn ọmọ ọ̀nàrẹ́bù àwọn ọmọ gidi àwọn ọmọ tó ta sánsán àtọ̀ sáwọn ọmọ olóòórùn. adójú ti ní ọmọ wọn lásán ìkejì ajá wà lọmọ lẹ́tẹ̀ jẹ̀bẹ̀lẹ̀ bí ẹrù wèrè tí ò dá wájú tí ò dá lẹ́yìn. ó tún wá ń ṣakó fakọ sí alápá áńgà ìyẹn fakọ sí ta ló fà á ìwọ ni kò bá lè mú ọmọ gidi àwọn ọmọ tó ta sánsán kò mú yẹn wálé kínú mi máa dùn kí n wẹ̀yìn báyìí kí n rí kí n wọ̀ tún báyìí kí n máa fi yan gàn ó wá gbówó èrè kan wá wo yáwó bó ṣe máa ṣe o ó ti gbọ́ kí ọbẹ̀ tó dé lọ́tùnla kọ́ gbogbo ọkọ̀ burúkú yẹ kó fa dànù kí má rí rí bẹ́ẹ̀ ó gbọ́ tí mo sọ fún ẹ. yáwó bó ṣe máa yọ sí ara yìí àwọn òṣì ní ara. inú mi o. Jayọ̀lá ṣe wá jẹ́ bí ọmọdé ni kí ló ṣẹlẹ̀? Jayọ̀lá kí ló ṣẹlẹ̀? Jayọ̀lá. Jayọ̀lá mo ní kí ló ṣe? Kí ló ṣe hospital? Jayọ̀lá kí Jayọ̀lá kí ló ṣe hospital? Jayọ̀lá iná ọjọ́ mi o Jayọ̀lá ẹgbẹ́ mi o tẹ̀mí bá mi o Jayọ̀lá.
baby alpha náà mo ti ń dúró látàárọ̀ mo ti múra jẹ egun mo ti fọ mọ́tò kí ló ń ṣe náà báwo ló ṣe máa ṣe báyìí fún mi tí mo ṣe dúró lánàá náà nìyẹn kí ló ẹ ló bébí dúró kí ló ṣẹlẹ̀. àwọn èèyàn kan ni wọ́n béèrè yín lẹ́nu gate wọ́n á ní kí wàá sọ fún wọn. jẹ́ kó wọlé bíi wọ́n máa múra wọ́n máa tọ́jú àwọn àtọ́mú ló ṣẹlẹ̀ tètè ogun dúró bí ẹ o. mo ti get everything ready ṣèbí pété fẹ́ lọ yẹn ni mo ti get po mo ti fọ mọ́tò gan mo ti get everything ready kí ló ṣe náà wọ́n máa sọ fún everything máa pè mọ́ pé náà ló tó ṣe dá mi dúró náà nìyẹn what is wrong with you I don't have time o tètè máa pè padà. Are you Mr. Femi Adeyemi? Yes, of course. I am Detective Chris Jimo from the Federal SARS. You're under arrest. For what? Daddy! Daddy, open me now! Ìbọn, who are you people? Láti Federal SARS àti wasa. I arrest àwọn kan ní last time. So ibi tá ti interrogate wọn nínú interrogation wa ni wọ́n ti implicate ọmọ yín pé ó wà lára wọn sir. Really? Ṣé ẹ mọ̀ mí? Bẹ́ẹ̀ ni sir. Mi lè bá ti béèrè, I would have cleared this up. Ẹ má bínú, iṣẹ́ tíjọba gbélé wa lọ́wọ́ là ń ṣe sir. But tí ẹ bá ní any information láti mọ̀, ẹ lè wá bá wa ní station wa sir. Okay, ìwọ tẹ̀lé wọn lọ, mò ń bọ̀. Daddy, kí tẹ̀lé wọn ni. Man of hand, tẹ̀lé. Daddy, kí tẹ̀lé wọn. Tẹ̀lé wọn. Tẹ̀lé wọn. Daddy. Tẹ̀lé wọn, mò ń bọ̀. Daddy. Akin, ní àwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀, má bínú pé mo pè ẹ́ ní pé pàjáwìrì o. Àǹtí, ṣé kò le o? No, kò le. Ó mọ̀ àtìgbà tèmi àti ẹ ti mọ̀ra, ó sọ̀rọ̀ nípa family ẹ fún mi rí. I don't know anything about your family background. But mo ní, okay, jẹ́ kí n béèrè lọ́wọ́ ẹ lénìí pé báwo ni ọ̀rọ̀ family. Àǹtí, ọ̀rọ̀ ńlá lẹ béèrè yẹn o. Lóòótọ́ ni mo ní family. Ṣùgbọ́n lọ́kàn tèmi, mi ò ní family. Because bàbá tó bí mi lọ́mọ gangan ló lé mi jáde kúrò nílé lórí ọ̀rọ̀ tí mo mọ̀ kankan pa ẹ̀. So àtìgbà yẹn ni mo ti zero mind mi pé mi fẹ́ bá wọn ṣe mọ́ because àwọn fúnra wọn lọ sọ pé àwọn fẹ́ mi lára wọn mọ́. Ẹwọ́ ẹjẹ́ àgbàgbé yẹn. Akin, ó ní nǹkan tí ò mọ̀ tí mo máa jẹ́ kó rí lẹ́nu. Kí ni ẹ̀? Daddy, Auntie. Akínrin. So irun kẹ́tọ̀ wẹ̀, gbogbo ohun tó ṣe bẹ́ẹ̀ ṣe pàdé, gbogbo bó ṣe ń wọ àkáǹtì ẹ̀, gbogbo ṣe ń take care ẹ̀, èmi ni mo wà lẹ́yìn ẹ̀. Ọmọ mi tí mo sọ̀rọ̀ ẹ̀ ni. Náà, bàbá mi tọ́jú ẹ̀, gbogbo ohun tó máa ń fẹ́ láyé yìí, anything and everything. Báwo rí pa tó wò, màmá supply yẹn, bẹ́ẹ̀ mo fẹ́ kó bá mi tọ́jú ẹ̀. Kò gbọ́dọ̀ mọ̀ pé mi ni mo wá ń jẹ o. Daddy, mo understand everything tẹ́ sọ and kò sí nǹkan tẹ́ sọ náà tí mi ò ní lè bá yín ṣe. But kí ló dé tẹ́ ṣe fẹ́ play irú game báyìí? Tẹ́ ṣe fẹ́ kó mọ̀. Má ṣe o. Ọlámùkún ẹ̀rọ ẹ̀wọ̀ ó ní ẹ̀wò sàlẹ̀ ni. Ọ̀rọ̀ tá à ń sọ yìí, ọ̀rọ̀ wà ní ìwé kọ́bọ̀ o, ṣùgbọ́n kì í ṣe ọ̀rọ̀ tá a máa sọ lénìí. Ní tí mo kọ́ fẹ́ kó mọ̀ ni pé tí n bá fi ọmọ yẹn pamọ́, bí mo ṣe ń ṣe, ayé bá mi wá fi pamọ́. Kò tiẹ̀ ní rí ọ̀la, kò ní ní ọ̀la, ṣọ́rọ̀ mi yẹ ọ̀la ẹ̀ á dé mọ́lẹ̀ ni. So tásìkò bá tó, máa jẹ́ kó mọ gbogbo story yẹn bó ṣe rí. Ṣùgbọ́n for now, ṣáà mọ̀ pé ewu, nítorí ewu tó sọ̀rọ̀ àǹdí ẹ̀ báyìí ni mo ṣe yọ kúrò. Ó ti yẹ bẹ́ẹ̀. Wà ọ̀rọ̀ yìí àlẹ́ mi àti ẹ̀. Gbọ́, ṣorí gbogbo ohun tó ti ṣẹlẹ̀ sí ẹ,
bó ṣe débì bó tó ń ṣe bí everything èmi wọ́n jẹ́. So daddy ẹ̀yin náà mọ̀ pé ọlọ́pàá mú mi. Of course wọ́n ló jalè mímọ̀ kó kì í jalè náà ṣé wàá wá rape sister yẹn gbogbo tó ń ṣe yẹn kò ṣe ẹyin Jáyọ́lá àti ìyá wọn gbọ́dọ̀ Jáyọ́lá náà wá báyìí ó ti kú ṣọmọ ó lọ ṣẹ́yìn parẹ́ dànù èyí Fẹ́mi àbúrò Ọlọ́run ló mọ díì tán lọ kóra wọn sí ó wà lẹ́wọ̀n màmá wọn gan fúnra ẹ̀ inú wheelchair ló wà ẹ̀bẹ̀ ariwo ló ṣàfi sẹ́nu kí n wá ẹ̀kan kó lè yọjú sóhun kóhun tó kú gbogbo tó ṣàfi sẹ́nu nìyẹn. èmi báwo wọn ṣẹ mí o àbí. àkì wọ́n tún ṣe ẹlẹ́dàá ẹ̀ mo mọ̀ pé wò ṣe nǹkan kan fún wọn ṣùgbọ́n wọ́n ṣẹ̀ ẹ́ tó ó bẹ́tà kó yọjú sí àyẹn wà dáríjì kí wọ́n bá tiẹ̀ lọ kí wọ́n lè kó lè yán kankan tiẹ̀ o ọ̀rọ̀ mi ò yẹ. ẹ wò dáàdì mi ti fẹ́ padà wálé yẹn o. Akin má ṣe bẹ́ẹ̀ ṣé báwo ni dáàdì ti ń bẹ̀ látàárọ̀ yìí ó yẹ kó máa dúpẹ́ ní ọ̀rọ̀ ẹ tọpẹ́ Ọlọ́run ti jà fún ẹ. ókè àǹtí ẹ jẹ́ ìrò náà ṣe gbọ́ ẹ jẹ́ ìtẹ̀ ṣèrò náà. In look with 25 years. Ọmọ tó fẹ́ bí náà dẹ̀ ni. But you know, he's a good boy. Ojúlówó ọmọ ni. Today I will promise to make for him. Gbogbo ẹni máa ṣe. I wish for him. Ọmọ yẹn dẹ̀ wà nice. Ìwọ náà ló jọ. In fact, mo wá gbé gbogbo ogún mi lọ́wọ́. Mi ò lè regret it. Mo dáadáa ni. Ìwà ẹ ló wà nù ọmọ yẹn. Mo mí sẹ́ o. Àbámọ̀ bá má ṣe. Ó ṣètò ó dáa pọ̀. Akin ó fẹ́ kó foríjì mi. Olúwa ti jà fún ẹ ó rí mi báyìí. Mo ti jèrè iṣẹ́ ọwọ́ mi. Ìwọ wà ní mo máa bẹ lẹ́nu ẹ̀ kó dáríjì mi. Akin dáríjì mi. mọ́mì ẹ ṣẹ̀ mí. Tí bá wá ní pé dandan pé ẹ ṣẹ̀ mí èmi ti dáríjì yín o mo ti dáríjì yín because mi ní màmá mi ẹ̀yin náà ni mo mọ̀ ní mọ́mì because ẹ̀yin náà lè tọ́ mi tó tí mo ṣe dàgbà tó báyìí ẹ má wá wò ó gbogbo nǹkan tó mọ tó yẹ kó ṣe fún yín ni màá ṣe fún yín màá ṣojú yín màá ṣúṣẹ́ yín ṣe gbọ́ mà ẹ má ké mọ́ ọmọ ẹ má ké mọ́ sẹ́yìn